ojúmọ́ re àárọ̀ re ojúmọ́ owó ojúmọ́ re àárọ̀ re. Ẹ kú ojúmọ́ gbogbo olùgbọ́ mi, a kú àsìkò yìí o. Òní ọ̀dà yóò sàn wá o. Òwe Yorùbá fún tòní, àwọn Yorùbá bọ̀ wọ́n pé bẹ́ẹ̀ ni àgbà tó jìn sí kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n. Ọ̀rọ̀ àgbà bí ọ̀sẹ̀ lówùúrọ̀ bọ́pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. Òwe yìí ń sọ fún wa wípé àgbà tó jìn kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n. Sórí gbogbo ohun tó ń rí un bóyá lórí social media táwọn èèyàn kan ti ń fọ̀ sí victim yẹn, ń pàkíyèsí ìwọ náà ni pé ìwọ̀nba lèèyàn ń fẹ́ ìdí ara èèyàn sórí social media mọ́ ní tí ń ṣẹlẹ̀ nínú ilé ìtọ́dọ̀ tiẹ̀. Ìwọ ti gbé fẹ̀rẹ̀, o ti gbé wá social media. Ẹ̀yin tẹ́ ń ṣe inú ilé yín, o ti yà, o ti post ẹ̀. Wọn ò tiẹ̀ wá fẹ́ mọ private life ẹ yàtọ̀ sí social life ẹ mọ́. Ọ̀rẹ́ wa, àgbà tó jìn kòtò ni ọkọ̀ ará yòókù lọ́gbọ́n. Ṣé bó ń rí bó ṣe ń lọ lórí social media káàkiri, ó sì rí ní tó ti ṣẹlẹ̀ sáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà. Ọgbọ́n ọlọ́gbọ́n ní èjì àpàgbà ní wèrè. Àbọ̀ ọ̀mọ̀, ìwọ náà gbìyànjú lónìí. Mú ẹ̀kọ́ kan àbí méjì nínú gbogbo ohun tó ń rí lórí social media tí ń ṣẹlẹ̀ sáwọn ará iwájú àtàwọn tí ń ṣẹlẹ̀ sí ládùúgbò tọ̀dọ̀ tiẹ̀ náà. Ọgbọ́n ọlọ́gbọ́n la fi sọgbọ́n o. Bọ́ ọ bá sì wò pé kíwọ náà má bàa jìn kòtò ni, torí wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ní èjì àpàgbà ní wèrè. Ọgbọ́n ọlọ́gbọ́n la fi sọgbọ́n o. Ìwọ náà mọ́gbọ́n tẹnìkan tó ń wò lónìí tí ìwọ fi ń rẹ́rìn-ín, ìwọ náà fi ṣàríkọ́gbọ́n. Gbìyànjú àti mọ bí wọ́n ṣe ń lo private life yàtọ̀ sí social life. Ọ̀rọ̀ ń kẹnu o. Wọ́n ní bọ́ bá kọjú sí ọkọ ọ̀tá, bọ́ bá kọ̀yìn sí ọkọ ọba lọ́fà, bọ́ bá kù wọ nìkan kó tèrò ara rẹ̀ pa. Foyé gbé kó dẹ̀ foyé dàjẹ́ sí ẹ̀. Òwe Yorùbá fún tòní nù o. Káyọ̀dé ọmọ Àjàó ńlọ kọ mi. Mo mà rí yín náà o. Ẹ kú àsìkò yìí o. Àròyé TV rèé. Ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkèláwà téńté.